àwọn mẹ́rin ni o ẹ gbà mí o gbogbo àwọn tó wà church ti gba fẹ́ǹsì wọ́n ti sá lọ báyìí o ni wọ́n pè mí o ẹ gbà mí o gbogbo àgbáyé ẹ gbà mí o mi ò mọ tí mo sàwọn lórí ìjọ Apostle ti Kristi mi ò dẹ̀ mọ̀ mi ò gbàgbọ́ pé bàbá Ìsáyà lè rán àṣẹ òní níṣẹ́ láti wá pa mí o mi ò gbàgbọ́ o àbí láti wá àrẹ́sì mi ò gbà yẹn gbọ́ o àbí àwọn olóṣùgbọ́n èyí tí àṣọ mi sọ nìyẹn gbogbo àgbáyé ẹ gbà mí o inú ewu lálẹ́ mi àtàwọn ọmọ mi wà àtàyà mi gbogbo wọn ò lè lọ skul mọ́ báyìí o ẹ gbà mí torí Ọlọ́run o. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ́. Bàbá wòlíì tí gbogbo èèyàn mọ̀ sí Nasiri Israel Olúwagbémidìde wọ́n mọ̀ ti kégbà ayagbàyà sí gbòòrò ayé wọ́n ní ẹgbà wọn wípé àwọn aláṣẹ kan àti àwọn kan nínú ìjọ CAC pàápàá ẹni tí wọ́n dárúkọ rẹ̀ wọ́n ní àṣẹ òní àti àwọn kan náà ni wọ́n rán àwọn agbénipa àti àwọn afẹ̀mí ẹni ṣòfò láti wá pa àwọn mọ́nú ilé Ọlọ́run wọ́n ní débi pé àwọn ọmọ ìjọ gan ti fọ́n dànù tí kálukú ti sá fún ẹ̀mí ara rẹ̀. Bàbá Nasiri Israel wọ́n ti wá bọ́ síta gbayagbaya kí gbogbo ọmọ Nàìjíríà kan gbà wọ́n o nítorí pé àwọn kan nínú ìjọ CAC àti àwọn kan tí wọ́n ti sọ̀rọ̀ wípé dandan ni pé káwọn ó pa àwọn nínú èyí tí wọ́n ti tẹnu mọ́ wòlíì àṣẹ òní tí ó sọ pé káńfò kan nìṣó àwa ni ẹni táwọn afurasí tó lè ṣe èyí kojú wòlíì àṣẹ òní lọ nítorí pé ó ní ó ti ń dákùkù lajà máwọn tẹ́lẹ̀ nídìí iṣẹ́ ìránṣẹ́ yìí àwa ni ó ń ṣeéṣe ò kọjá ṣe pé wòlíì àṣẹ òní náà ó ń gbìjà bàbá wa Ẹ̀sìkáyà ni wọ́n ní àwọn ò sí níṣù kankan pẹ̀lú bàbá Ẹ̀sìkáyà bí kò ṣe pé àwọn ń sọ tí Ọlọ́run sọ wípé kò yẹ kí àwọn wòlíì ó máa ṣe wọ́n ní ó ní ṣe kọjá ṣe bí ọ̀rọ̀ táwọn ń wí náà ó tàbá wòlíì àṣẹ òní òun ló fà á o tí wòlíì àṣẹ òní fi wá gbèrò láti wá rá yákìlà sáwọn àti láti wá rán àwọn èèyàn sáwọn láti pa àwọn o àwọn á sọ fún ọmọ Nàìjíríà pé ẹ̀mí àwọn òde wọ́n pariwo ẹ gbà wọ́n o nítorí pé wọ́n ń dọdẹ ẹ̀mí àwọn ẹ wo ọ̀rọ̀ bọ̀ tí bàbá Nasiri sọ lẹ́yìn èyí wọ́n tún wá sọ àwọn àsọtẹ́lẹ̀ kan àti bí n tójú wọn rí nígbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ gbogbo ẹ̀ ni wọ́n fi hàn wá níkànnì tá a wà yìí tọ̀ bọ́ bá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá abẹ́ tí olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ò tí ì tẹ subscribe button síbẹ̀ abẹ́yìn ni o ẹ bá wa tẹ̀ ẹ́ síbẹ̀ ẹ̀já bá yín dọ̀rẹ́ kẹ́yìn náà ó sì bá wa dọ̀rẹ́ ẹ wá má gbàgbé o láti ti aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ wò ẹ̀já gbọ́n tí bàbá Nasiri wí wìnrìnwìnrìn ọ̀rọ̀ jábọ́ àwọn àwo ló fẹ́ pa bàbá Nasiri ẹ̀já gbọ́rọ̀ ọ̀hún lẹ́nu wọn. bẹ́ẹ̀ni ni wọ́n gbà o láti ọ̀sán àná náà ti wà ń bẹ́ o àwọn mẹ́rin ni ẹnìkan nínú rẹ̀ wọ underwear tí ò ní apá wọ́n dẹ̀ pe àwọn èèyàn pé àwọn ò tí ì rí pásọ̀ bẹ̀ pé àwọn máa sùn bẹ̀ máa jó o pé tó bá di òórùn tí wọ́n bá wọnú ọgbà ṣọ́ọ̀ṣì àbá bá mi pé wọ́n á dáná sí ṣọ́ọ̀ṣì láti jó ṣọ́ọ̀ṣì dànù ẹnìkan ṣoṣo tó dẹ̀ lérí ní àṣẹ òní tómi wò tó sọ pé òun gbèjà bàbá Ìsáyà bóyá òótọ́ ló máa bá bàbá Ìsáyà ló ra o bóyá àwọn aláṣẹ ìjọ CAC o bóyá wo mi ò tí ì mọ̀ o ṣùgbọ́n ìtí mo torí ẹ̀sẹ̀ lé ní pé tó bá jẹ́ DSS ni àbí lọ́ọ̀yà ni àbí court action ni mo rò pé wọ́n mọ nọ́mbà mi wọ́n dẹ̀ ní àdírẹ́sì wọ́n lè invite mi láti pè mí bọ́tí kò sí tó jọ bẹ́ẹ̀ o eléyìí àwọn mẹ́rin mi o ẹ gbà mí o gbogbo àwọn tó wà church ti gba fẹ́ǹsì wọ́n ti sá lọ báyìí o ni wọ́n pè mí o ẹ gbà mí o gbogbo àgbáyé ẹ gbà mí o mi ò mọ tí mo sàwọn lórí ìjọ Apostle ti Kristi mi ò dẹ̀ mọ̀ mi ò gbàgbọ́ pé bàbá Ìsáyà lè rán àṣẹ òní níṣẹ́ láti wá pa mí o mi ò gbàgbọ́ o àbí láti wá àrẹ́sì mi ò gbà yẹn gbọ́ o àbí àwọn olóṣùgbọ́n èyí tí àṣọ mi sọ nìyẹn gbogbo àgbáyé ẹ gbà mí o inú ewu lálẹ́ mi àtàwọn ọmọ mi wà àtàyà mi gbogbo wọn ò lè lọ skul mọ́ báyìí o ẹ gbà mí torí Ọlọ́run o bí ó bá jẹ́ wípé lóòótọ́ àṣẹ òní jẹ́ ìránṣẹ́ Ọlọ́run àbí àwọn bàbá wa jẹ́ ìránṣẹ́ Ọlọ́run bí ẹnìkan bá àbíìsì wọn àbó sọ̀rọ̀ ẹ̀gàn sí wọn nígbà tí Kórà Dótánì Abrahamu àbíìsì Mósè divine action ló tèkì o ni Mósè tèkì o nígbà tí Aitofeli tó àbíìsì Dáfídì divine action ló tèkì o nígbà tí nígbà tí ọba Ẹ̀sìkáyà pẹ̀lú Sìnàkérúbù tí Sìnàkérúbù àbíìsì ọba Ẹ̀sìkáyà pẹ̀lú Ọlọ́run divine action ló tèkì o kó tó di pé Ọlọ́run jáde lóru ọ̀gànjọ́ tó pa ọ̀kẹ́ 9 ogun Sìnàkérúbù káwọn ọmọ Sìnàkérúbù tó para wọn nínú Bíbélì àwọn èèyàn pe Jésù ní Bẹ́sẹ̀búbù o mi ò dẹ̀ rí ibikíbi níbi tí a kọ́ sí pé
tí ẹnìkan bá àbíṣàbó blasphemy ẹ bí pé kó lọ fi assassin máa wá àbí kó lọ gbọ̀tẹ́ẹ̀lì lóru ọ̀gànjọ́ lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì kó fẹ́ dáná sí ṣọ́ọ̀ṣì àbí ó fẹ́ pa àwọn ìyàwó ẹ̀ èmi ò mọ ibi tí àṣẹ mi àtàwọn olórí ìjọ àwọn tó gbégbèsè ní ìmọ̀ ibi tí wọ́n ti rí o eléyìí fi hàn wípé wọn ní ọlọ́run ni o tí wọ́n bá ní ọlọ́run nígbà tí àwọn wòlíì báàlì tí wọ́n àbíṣi Èlíjà ó pe divine action nígbà tí àwọn ọmọ wòlíì àwọn ọmọdé tí wọ́n pe Èlíṣà ní agbárí Èlíṣà pe divine action èmi ò mọ bí eléyìí fi hàn wípé àwọn bàbá wa tó ní mo bá wọn sọ̀rọ̀ tó bá jẹ́ àwọn ló gbégbèsè àti wá assassin nítorí èmi ò gbàgbọ́ àbí àṣẹ òní eléyìí fi hàn wípé wọ́n ẹ̀ ń ṣe ọmọ ọlọ́run o wọ́n ẹ̀ ń ṣe àyànfẹ́ o torí pé a pe Jésù ní gbéṣẹ́ búbu o kò dẹ̀ torí ẹ̀ mú assassin kò dẹ̀ torí ẹ̀ gbẹ́nì kankan sẹ́wọ̀n kò torí ẹ̀ gbẹ́nì kankan sínú túbú kò torí ẹ̀ gbẹ́nì kankan ní lọ́ọ̀yà kò torí ẹ̀ tẹ́ẹ̀kì aṣọ lẹ́gà aṣọ kankan Jésù fúnra rẹ̀ adẹ̀ sọ wípé àwọn ènìyàn sọ̀rọ̀ sí yín wọ́n á nà yín ní sinagogu yín ṣùgbọ́n ẹ tójú ká èrè yín wà lọ́run èmi ò mọ ibi tí àwọn wọ̀nyí ti rí o ẹ gbà mí ò gbogbo àgbáyé mi ò ṣẹ̀wọ́ o inú ewu lèmi àtàwọn ọmọ mi àtàyà mi wá o inú òkú ibi kan la sápamọ́ sí báyìí o ẹ gbà mí o nítorí àwọn tó wà ṣọ́ọ̀ṣì gbogbo ti sá lọ inú fẹ́ǹsì náà gbà o ṣọ́ọ̀ṣì nìkan ló wà wọ́n dẹ̀ ṣe ìlérí pé àwọn dáná sun ṣọ́ọ̀ṣì lóru mọ́jú òní àmọ́ wọ́n wà ní Asfed Hotel lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì báyìí gbogbo wọn wà nígbà àwọn mẹ́rin ni wọ́n ráwọ́ o bóyá wọ́n bá jẹ́ àtàkùnjà náà ti náà wá mo rò pé ó yẹ ká ìfọ́ọ̀mù mi ọ̀ọ́ká ráìtì mi ká pèpè lọ́ọ̀yà sí mi eléyìí mi ò ríbi tí èèyàn ti lọ́ àárẹ̀ ìṣèyàn lóru ọ̀gànjọ́ o ẹgbàá mi ò gbogbo àgbáyé o international wọ́n wà gbogbo ẹ̀yin tv station ẹgbàá mi torí ọlọ́run o ẹgbàá mi o àwọn èèyàn yìí sọmọ ọlọ́run o wọ́n ẹ̀ ṣàyàn ìránṣẹ́ ọlọ́run o mi ì mọ ibi tí ìránṣẹ́ ọlọ́run ti lé ìránṣẹ́ ọlọ́run ẹ̀ nítorí pé àwọn ló kọ́kọ́ sọ̀rọ̀ sí mi kàṣẹ òní o ẹgbàá mi o àṣẹ òní nígbà táṣẹ òní bá jẹ́ torí òun ló lérí pé òun fún mi ní on before nítorí ọ̀hún bífọ̀ tó lérí ẹgbọ́ o àṣẹ òní tó bá jẹ́ lóòótọ́ ọ̀pá Ọ̀rànmíyàn ló gbé jáde ọ̀pá ti Mósè ó gbé gbogbo ejò mì ọ̀pá ti Mósè ó lànà sókun pípé ká kí ló dé tí ò lo ìpè tó lò ní kí ló dé tí ò lo anointing rẹ̀ kí ló dé tí ò lo ẹ̀mí ìwòlí rẹ̀ ó dẹ̀ sọ pé gbogbo àdúrà tí mo gbà fóun ìpè mo wá sọ yìí pé mi fẹ́ iṣẹ́ rẹ̀ aṣẹ́kẹ́ kí ló wá ń bà lẹ́rù kàṣọ òní kí làṣọ òní kí ló ń bà lẹ́rù tẹ̀gbọ́n sọ pé kò sí ìkankan kí ló wá kó àwọn èèyàn káàkiri ẹgbà mi gbogbo àgbáyé ẹgbà mi torí òun nìkan ló lérí àtàwọn kan àwọn supreme bóyá àwọn dẹ̀ mi ò máa wo ní supreme council ẹgbà mi gbogbo àgbáyé o táwọn supreme council àti bàbá èsìkáyà mo ti bẹ̀ wọ́n mo dẹ̀ ti sọ pé ká má bínú bọ́tà aṣọ òní nìkan ní ti mi ò má ẹgbà mi ò mo wà nínú ewu o ẹjọ́ ẹ bá mi pín mẹ́sẹ̀gì yìí o gbogbo ẹ̀yà ọmọ ọlọ́run o ẹ bá mi pín mẹ́sẹ̀gì yìí ẹjọ́ o. ẹ jẹ́ ká lọ gbọ́ ìrírí bàbá Nasiri àti àwọn nǹkan tí wọ́n ń là kọjá nígbà tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ àti bí àwọn gan ṣe ń là kàkà nínú iṣẹ́ ìránṣẹ́ wọ́n máa sọ nípa ìtàn bàbá kan nínú Olúwa tó jẹ́ pé ó jí bàbá ìgbàgbọ́ fún wọn ńgbà náà ṣùgbọ́n tó kó wọn lọ síbì kan inú odò ńlá kan ni o á sọ tójú wọn rí ńgbà náà àti bí iṣẹ́ ìrírí àwọn ṣe polúkúrúmuṣu àti àwọn èèyàn tí wọ́n jọ lọ wẹ̀wẹ̀ odò náà bí wọ́n ṣe kú bí wọ́n ṣe ya wèrè bí Ọlọ́run ṣe dá àwọn sí bàbá Nasiri sọ púpọ̀ ńbẹ̀ wọ́n sọ nípa àwọn èèyàn tí wọ́n sọ pé àwọn ń ṣépè àwọn ń sàwọn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ àti wọ́n ṣe gbé ara wọn lẹ́sẹ̀ nínú àwọn ọ̀rọ̀ náà ẹ̀já máa bọ́rọ̀ ń bọ̀ ẹ̀já share o ẹ̀já like ká sì comment lórí ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń comment àwa náà ó máa dá padà fún yín o. eléyìí nípa ti àwọn ìránṣẹ́ Ọlọ́run tí mo sọ pé ayé àwọn ìránṣẹ́ Ọlọ́run Nàìjíríà gbogbo wa ni o ìránṣẹ́ Ọlọ́run náà ni mi ò yọra mi sọ́tọ̀ ayé àwa ìránṣẹ́ Ọlọ́run ní Nàìjíríà ayé wa ti bàjẹ́ kí ni ìdí táyé wa fi bàjẹ́ especially our generation wa mi ò yẹ ní kankan sọ́tọ̀ láti òkè délẹ̀ ni ayé wa ti bàjẹ́ à ń ka Bíbélì ní ọ̀nà tí ó gbà favour wa a ò ka Bíbélì lọ́nà tí ó gbà favour àwọn generation wa àti favour ìjọba ọ̀run irú àṣẹ òní ní ìsíbáyìí ó ní Nasiri ń ṣépè ó ní kò ṣépè inú Bíbélì ohun tó dẹ̀ sọ pé kò ṣépè inú Bíbélì òun ń lo legal action fún ènìyàn láti Genesis to Revelation ibo ni àwọn ìránṣẹ́ Ọlọ́run ti ń lo legal action láti jà gẹ́gẹ́ bí ohun ìjà wọn mo rántí ìgbà tí Èlíjà ó pe iná lókè iná dẹ̀ wó gbogbo àwọn wòlíì Báálì mo rántí ìgbà tí Èlíṣà nígbà táwọn ọmọ fi ń ṣe yẹ̀yẹ́ pé Èlíṣà parí gòkè wá ó pe ẹranko Bẹ́líálì kìnìún ya wọ́n jẹ nínú gbogbo Bíbélì
ibo ni àṣẹ òní ti rí lẹ́gà àṣàn tó fi halẹ̀ máwọn èèyàn nínú gbogbo bíbélì ibo ló wà nínú bíbélì tí àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n sọ̀rọ̀ òdì sí wọn tí wọ́n gà wọ́n tí wọ́n bú wọn wọ́n pẹ̀lòmíì wọ́n gbẹ́lòmíì ságbá epo wọ́n fàdárẹ́ lòmíì àṣàn lẹ́gà àṣàn mélòó ni wọ́n gbé ti àwọn wọ̀nyẹn. àwa wòlíì nàìjíríà à ń jẹ adùn inú iṣẹ́ olúwa ìrírí àti ìyà rẹ̀ àfẹ́ jẹ́ kó kà wá. ayé àwọn ìránṣẹ́ ọlọ́run nàìjíríà ayé wa ti bàjẹ́ a ti tàn àwọn ènìyàn a ti bí àwọn ènìyàn ṣubú a ti bà ayé àwọn èèyàn jẹ́ ó sì dáa kí gbogbo wa yí padà níbi tá a dé yìí ó sì dáa ọlọ́run bínú sí gbogbo wa níbi adé yìí ó sì dáa ká yí padà àwa gbéra wa kalẹ̀ gẹ́gẹ́ bí òrìṣà fún àwọn ènìyàn bíbélì tó bá kọ̀pù wa là á kà bíbélì tí ó bá kọ̀pù ìjọba ọ̀run àtayé àwọn èèyàn òun la fi kẹ́kọ̀ọ́ òun la fi ṣe Sunday school bíbélì tó bá ti máa favour ohun tó wà nínú wa là ń kà bí ìta àwọn àṣẹ òní ta ni mọ̀ ń wò. à ń wá followers à ń wá viewers à wá mọ̀ ọmọ ìjọba ọ̀run. ní kúkúrú kí n wá sọ ìdí wọn kan sọ wípé kò yẹ kéèyàn ṣépè ẹ̀yin ọmọ Ọlọ́run ẹnikẹ́ni tó bá ṣe ìkan ìpè fún lépè ẹnikẹ́ni tó bá ti ṣe ìkan ìpè tẹ́ bá ti ní àdàbídà ní ẹ fi èpè fún ẹ wọn ìpè fún kí nìdí láti Genesis to Revelation òun ni bíbélì ti gbé èèyàn ṣépè o bíbélì ò sọ pé ká lọ fọlọ́pàá DSS àtàyà pé ẹ sọ fún olódodo pé yóò dára fún ṣùgbọ́n ẹ sọ fún èèyàn búburú pé yóò bú fún bóyá àṣà òní máa yẹ ẹ̀yẹ kúrò nínú bíbélì àtàwọn èèyàn tó sọ pé ká má gbé èèyàn ṣépè Deuteronomy 28 verse 16 lọ sísàlẹ̀ ẹ̀gún ni fún ẹ nílé ẹ̀gún ni fún ẹ níta ẹ̀gún ni fún ẹ láti ọjọ́ tí àṣẹ òní àwọn ìránṣẹ́ ọlọ́run tó sọ pé àkíngbé èèyàn ṣépè ọjọ́ tí ẹ bá ka Psalm 35 látọjọ́ ilẹ̀ ti bẹ̀rẹ̀ sí gbẹ̀gún láyé àti ọ̀run tí ẹ ka Psalm 35 kúrò nínú bíbélì torí ibi tí ẹ fi ń fi òtítọ́ ẹsẹ̀ ara yín múlẹ̀ lẹ́ẹ̀ka níbi tí Jésù sọ pé ẹnikẹ́ni tí ò bá fẹ́ kí n gbẹ mú wá síwájú mi kẹ́sì pa ẹ lọ yá kúrò nínú bíbélì ẹni ọlọ́run òkè ìjà Revelation 12 verses 1 lọ sísàlẹ̀ pé ìjà ti bẹ ní ọ̀run Michael àtàwọn ọmọ ogun àti ọlọ́run ó sì bá èso jà bó bá jẹ́ pé ẹ lọ ya ibẹ̀ wọ̀nyẹn kúrò nínú bíbélì báyìí ayé wa ń bàjẹ́ láti ìsìn lọ ẹ lè escape àdúrà fún wa o kó 3.5 mọ́lẹ̀ bí o bá mú 1 million yẹn tó gbé lọ sílẹ̀ àwọn aláàánú ìran rẹ mẹ́rin ò lè jẹ́ tán ìtọ́lọ́run àfi sọ fún ọ gbòdé sọ̀sì ibi tèmi náà ti ṣe rí o mi ò parọ́ o ká ṣe ìsọjí ká máa ṣe ìsọjí káàkiri ká máa powó ká máa rọ owó àwọn ọmọ ẹ̀ ṣètò mi o but mo olúwa nìyàn òun tàjélé òun ṣe léyìí ìtọ́lọ́run òun rẹ̀ ó dàdé lọ sí tó bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run gan gidi ṣebí tó bá tẹ̀ rí ẹnìkankan tó fẹ́ bàjá tí ìbá ti ṣàdúráìsì ṣebí ọlọ́run àtẹ̀ kọ́kọ́ gba ìtọ́ni ọlọ́run olórí burúkú ọmọ àlè wá ń ka bíbélì pé kí n má ṣe pé bíbélì ò gbé wọ gángan ṣépè ni bíbélì sọ pé ní ojoojúmọ́ lọ́lọ́run bínú sáwọn èèyàn búburú ṣé ó rò pé èmi wòlíì tó kéka bíbélì ni ó mọye ìgbà tí mo ń ka bíbélì tán tí mo ń ka bíbélì lọ́dún ni wòlíì tèmi ń ka bíbélì mo kọjá ní tẹ́lẹ̀ fi bíbélì máa tàn jẹ ìyẹn nípa ti àṣẹ òní àti kìíní finally eléyìí mo fẹ́ sọ ìrírí mi tí a fẹ́ fi gbàdúrà ìrírí mi gẹ́gẹ́ mo fẹ́ jẹ́ kí ẹ bá mi tẹ́tí sí jù kẹ́ ẹ dẹ̀ bá mi pín kí ẹ bá mi fi gbàdúrà ní ọdún kan mo dá ìjọ sílẹ̀ ní 2006 ìjọ àkọ́kọ́ tí mo dá ilẹ̀ ní 2006 ní 2006 ẹ mọ̀ pé ìjọ yẹn ní CAC Ayọ̀mílógajù nígbà tí ìjọ yẹn máa pé ọdún méjì mo wá pé bàbá mi nínú Olúwa ní ìgbà náà wá láti wá darí prógráàmù yẹn ìgbà tí bàbá mi nínú Olúwa wá darí ẹ̀ nígbà yẹn mo forúkọ bò kì í ṣe àwọn bàbá àgbórúkọ ẹ̀ láyé má bàbá bóyá tẹ̀tí kú o tóró rí mídíà ni láti Oǹdó ló ti wá nígbà náà lọ́hùn ní ìdí tí mo dẹ̀ fi mu ní bàbá àgbà yẹn a máa pègè a máa pọ̀fọ̀ omi kì í sàn kó bojú ẹ̀yìn ọjọ́ kì í là kó má yọ ọjọ́ tí ìràwé bá dájọ́ ilẹ̀ ní ìṣúná tó bá gbàdúrà àṣà máa pe àwọn ọ̀fọ̀ ìgbà yẹn kẹ̀ mi ò dẹ̀ tí ní ìmọ̀ bíbélì ẹ̀mí nìkan ló wà gbà yẹn mi ò tí ì ní ìmọ̀ bíbélì ẹ̀bùn ẹ̀mí nìkan là ń lò gbà yẹn mi ò tí ì ní ìmọ̀ bíbélì dé ojú ẹ̀ láti mọ̀ pé ṣé ó lọ bá alẹ́ yìí ẹ̀mí dẹ̀ mi ò dẹ̀ tí ì ṣe lẹ́tà ní kúkúrú
ló wá ní òun fẹ́ kó wa lọ sí etí odò Lákúẹ́ láti lọ wẹ̀ fún wa. That is why gbogbo ẹ̀yin tẹ́ ẹ wẹ̀wẹ̀ odò ìrírí tó ṣẹlẹ̀ sí mi ni mo fi kọ́ wa o, tí wòlíì gbé yín lọ wẹ̀wẹ̀ odò tó ń gbé yín lọ rìn ní oríta lórun, ọ̀nà ìrìnàjò èyí tí àṣẹ ò ní ṣe tó ń ṣe káàkiri, àbáyé àwọn èèyàn jẹ́ o, àbáyé àwọn èèyàn jẹ́ o. Mo dìde aṣá lọ àwa 4 sí 5 bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, gbogbo àwọn tó kù ti kú, èmi àtẹnìkan ló kù, ẹnìkan tó dẹ̀kun ìyàwó ẹ̀ kú. Èmi ní tí ò gba ẹ̀mí mi lẹ́yìn ìgbà tó wẹ̀wẹ̀ odò yẹn fún wa tán, 5 ni mo lásídẹ̀ǹtì lọ́dún yẹn. Mo fẹ́ káwọn ọmọ Ọlọ́run bá mi tẹ́tí sí mẹ́sẹ̀gì 5 lẹ́gbàá tá a wẹ̀wẹ̀. Nígbà tó wá di pé ó dojú ẹ̀, ìjọ yẹn náà ọdún yẹn ni ìjọ yẹn wó, ọdún yẹn ni ìjọ yẹn wó tí ìjọ yẹn wẹ̀ 60 ma. Nígbà tó wá di ọdún tó wá le tán, mo wá lọ gbàdúrà, mo wá lọ sórí òkè ìdó àjìnàre, mo ṣàgùn orí òkè 9 láti máa gbàdúrà káàkiri. Kí ló ṣẹlẹ̀? Kí ni mo ṣe? Ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe? Ìkan wá dàrú fún mi dé ojú ẹ̀. Létà lolúwa wá gbé mi padà lọ sí ìwẹ̀ odò yẹn, pé ibi tí ayé ti bọ́ sọnù lọ́wọ́ ẹ̀ lélẹ̀. Gbogbo àwọn tó ìyàwó ẹlòmíì nínú ní tí mo wí ó ya wèrè ní o, tó ya wèrè kó tó kú lé o, kàwá tá kó lọ sínú odò yẹn o. Àwa márùn-ún gbogbo ẹnìkan tó kù ó kọ́ ilé 4 nígbà yẹn, ó ní mọ́tò bíi 3. Nígbà tí nínú ọdún yẹn gbogbo mọ́tò 3 yẹn lọ, ṣọ́ọ̀bù lọ, ìyàwó ya wèrè, ilé 4 ó ta gbogbo ẹ̀, ó wá lọ ń gbé nínú ọgbà ṣọ́ọ̀ṣì kan, ó wá lọ ń gbé nìkan tó ní ni. Bí wẹ́ẹ̀ nìyẹn ṣe báyé gbogbo ọ̀tá wa jẹ́ nìyẹn, kọ́lọ́run tó gbà mí. Àdúrà tí mo dẹ̀gbà kí tó bọ̀ kí n ṣe díẹ̀, mo gbàdúrà gbogbo àwọn wòlíì burúkú ní Nàìjíríà, gbogbo àwọn ọmọ ọ̀rọ̀ àpáàdé tí wọ́n forúkọ Jésù jẹun, tí wọ́n forúkọ Jésù, tí wọ́n fi ọ̀rọ̀ Jésù Bíbélì tàn àwọn ọmọ Ọlọ́run. Iná àtàrà ni yóò palẹ̀ wọn mọ́, ìran wọn 4 yóò ẹ̀san yóò ké lórí wọn. Èyí tí mo wí ìgbà yẹn ni mo wá rí pé Olúwa wá dá mi padà sínú odò, pé ibi tí ayé ọ̀tá wa ti bàjẹ́ rẹ̀. Láti ìgbà yẹn bí mo ṣe blọọkì láìní ẹ̀, bí mo ṣe sá nìyẹn. Nígbà tó Olúwa sọ pé bí àárọ̀ yìí òun náà ò gbérí mọ́ o, kò gbérí mọ́ o, àgbórúkọ ẹ̀ mọ́ bí àárọ̀ yìí. Ọ̀rọ̀ mi tá a fẹ́ fi gbàdúrà tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni pé ayé àwa ìránṣẹ́ Ọlọ́run ní Nàìjíríà ti bàjẹ́. Màá sì sọ ìdí ẹ̀. Àkọlé ni pé ayé àwa ìránṣẹ́ Ọlọ́run ní Nàìjíríà ti bàjẹ́. Ìdí èkejì tí màá tún sọ ni pé màá fẹ́ ṣe àlàyé nípa ọ̀pá rock tí àwọn wòlíì sì yìí gbé káàkiri. Irú eléyìí tí àṣẹ ò nílò, màá ṣàlàyé ẹ̀ ní kúkúrú. Ẹ̀kẹta màá ṣàlàyé bí ìránṣẹ́ Ọlọ́run kan ti fẹ́ fi wá ṣe ògo kìkì, àtèmi àtàwọn kan tí àwọn yẹn ti kú, ìyàwó ẹlòmíì kú tó kù èmi nìkan, tèmi náà dẹ̀ lásìdẹ̀ǹtì bẹ́ẹ̀ 5 lọ́dún kan. Màá dẹ̀ ṣe iṣẹ́ ìránṣẹ́ tí ọjọ́ 6 fún àwọn àyànfẹ́ àdúrà 7 yẹn. Number 1, ẹ jẹ́ kí n sọ nípa ti ọ̀pá tí àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń gbé káàkiri. Ọ̀pá túmọ̀ sí àmànà, ọ̀pá túmọ̀ sí ìtọ́ni, ọ̀pá túmọ̀ sí ìdarí, ọ̀pá túmọ̀ sí nínú Bíbélì kí Jésù tó délé o, ó túmọ̀ sí wòlíì, ọ̀pá túmọ̀ sí ọ̀nà. So ìyẹn kí Jésù tó dé. Ìgbà tí Ọlọ́run fún Mósè ní ọ̀pá pé kí ó lọ sí ilẹ̀ Íjíbítì, bí a bá wò gbogbo ọ̀pá yẹn ní ìgbà yẹn, gbogbo òrìṣà ilẹ̀ Íjíbítì òun ni ọ̀pá tí Mósè gbé mì. Nígbà tó tún yá, a kọ pé ní ti Júdà pé ọ̀pá aládé kì yóò tọwọ́ Júdà kúrò. Kí ni ìtumọ̀ ọ̀pá aládé yẹn? Òun ni ìgbà tí Jésù ò tíì dé. Ìtẹ́bẹ̀rù sọ wípé ní ìgbà ayé àwọn bàbá wa ní onírú ọ̀nà ni Ọlọ́run fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀, ṣùgbọ́n nígbà tí Jésù dé tán, gbogbo rẹ̀ àtúndò ní irú ọ̀nà yẹn mọ́. Jésù nìkan ṣoṣo ni ó jẹ́ àmànà wa. Ọ̀pá túmọ̀ sí ìgbéniró. Lẹ́yìn ìgbà tí Jésù dẹ̀ ti dé, gbogbo ohun tí à ń lo Jésù fún tẹ́lẹ̀ kó tó dé kí Ọlọ́run tọ́ra wa kí tó tún lò kọ́sánlé òrìṣà ní fún òrìṣà ní. àgbẹ̀dọ̀ gbóhunkóhun kalẹ̀ bí òrìṣà. Bí Ọlọ́run bá wá sọ fún pé ẹ lọ mú akásìf, ẹ lọ mú ọ̀pá,
ẹ lọ fi ṣiṣẹ́ báyìí, ẹ múra bí àfáà, ẹ múra bí wòlíì, nǹkan kan bẹ́ẹ̀, ẹ gbàṣẹ wòlíì. Ìyẹn ìtọ́ni ìtọ́lọ́run dẹ̀ fẹ́ fi ṣe ní ìṣẹ́jú yẹn, tó bá ti fi ṣe tán kò mí nìkẹ́nìyàn tó wá ẹ̀ṣẹ́ dẹ̀ máa lò constantly, torí pé tó bá ti di constantly ó ti di ìbọ̀rìṣà nìyẹn. Irú ọ̀pá tí àṣẹ ò ní gbé kiri yẹn, ọ̀pá tó lọ gbà ní ojúbọ Ọ̀rànmíyàn ní Ifẹ̀ ni, ọ̀pá Ọ̀rànmíyàn ni, kì í ṣe ọ̀pá tí Ọlọ́run. Especially ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lo ọ̀pá tí wọ́n ń lo séènì, wọ́n lò torí thank God máa ń sọ̀rọ̀ lọ́jọ́ ọ̀la. Gbogbo àwọn nǹkan yẹn náà làwa náà ti ṣe rí kí Jésù tó dé, ká tó kúrò lójú ọ̀nà yẹn. Olúwa yóò dẹ̀ wà pẹ̀lú wa. Ìyẹn nípa àlàyé nípa ti ọ̀pá. Gbogbo agbára ní ayé àtọ̀ àti fún Jésù. Fún ìbéèrè àwọn tó ń sọ nípa ọ̀pá, irú ọ̀pá tí àṣẹ òní gbé káàkiri, ó fi ń tàwọn èèyàn jẹ ni, ó fi ń tàwọn èèyàn, kò sí tó jọ ká tó máa gbọ́ pa. Nígbà tó bá dẹ̀ fẹ́ fa wé bàbá Ìsáyà, tí bàbá Ìsáyà bá gbọ́ pa, ẹ rí pé bàbá Ìsáyà kì í lo ọ̀pá all the time. Ó ń lò ó láti fi gorí òkèèrè ò, lẹ́yìn yẹn lẹ́ẹ̀kan lọ́dún yẹn kì í gbé káàkiri bíi ti àwọn tó kù yìí. Ìyẹn ní kúkú nípa ti ọ̀pá. Eléyìí nípa ti àwọn ìránṣẹ́ Ọlọ́run tí mo sọ pé ayé àwọn ìránṣẹ́ Ọlọ́run Nàìjíríà, gbogbo wa ni o, ìránṣẹ́ Ọlọ́run náà ni mí, mi ò yọra mi sọ́tọ̀. Ayé àwa ìránṣẹ́ Ọlọ́run ní Nàìjíríà, ayé wa ti bàjẹ́. Kí ni mo fẹ́ fàyọ kí n tó pe àdúrà méje? Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ má jẹ́ kí ogun ó tì yín lọ bá Ọlọ́run kéékèèké. Ẹ má dẹ̀ jẹ́ kí ìṣòro ibikíbi ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tẹ́ bá fẹ́ gbé, ọ̀dọ̀ wòlíì tẹ́ bá fẹ́ lọ, ẹ jẹ́ ẹ̀mí Ọlọ́run tọ́ yín o. Àwọn èèyàn yìí burú o, àwọn ọmọ òkùnkùn gbọ́n ní ìran wọn o. Gbogbo ìjà tí wọ́n bá mi jà yìí kì í kò sí nǹkan míì, wọ́n rí pé mò ń bá iṣẹ́ wọn jà ni o, mi ò ṣẹ̀wọ̀n o. Gbogbo àwọn wòlíì tẹ́rí tó bá mi jà nínú orí mídíà, mi ò ṣẹ̀wọ̀n o. Wọ́n kà dá dé rí pé ẹnì yìí òun bá ṣẹ́ wa jẹ́. Bí mi ò dẹ̀ bá ṣẹ́ wọn jẹ́, ọba wọn bá máa bá ṣẹ́ wọn jẹ́. Ẹ já gbàdúrà méje yẹn, ìmọ̀ràn ni mo kà fún ẹ̀yin ọmọ Ọlọ́run. Ẹ má jẹ́ kí situation challenge ó tì yín láti dá dé lọ sọ́dọ̀ wòlíì, lọ sọ́dọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run burúkú wa tá ń ba ayé jẹ́, tá ń bọ̀rùn jẹ́. Ètùtù ni wọ́n fi wá ṣe. Ọlọ́run yóò gbà wá. Ayé àtijọ́ ọmọ ìjọ ló ń lówó tó ń tọ́jú àlùfáà. Ayé ìsìn báyìí àlùfáà ló ń lówó tó wá ń tọ́jú àwọn ọmọ ìjọ. Nǹkan ti yí padà, ẹ̀yin ọmọ ìjọ, ẹ lọ múra olúkúlùkù show your face. Ètí mo fẹ́ sọ fún wa nìyẹn. Ọlọ́run ò dẹ̀ ní fi wá sílẹ̀. Eléyìí àsọtẹ́lẹ̀ ni. Ọba àwọn bá ní kí n sọ fún ẹ̀yin ọmọ Ọlọ́run, kí n sọ fún yín ní alẹ́ ìpapà tí a bá rí àwọn ọmọ Ọlọ́run tó lè pẹ̀lú láti join wa lórí media. Ìṣọ̀run God Warrior Congress ń parí lálẹ́ where is your God ní topic wa. Bí àwọn ọmọ Ọlọ́run bá ní ọkàn láti join, wọ́n lè join látago 11 lọ. So Olúwa yóò wà pẹ̀lú wa. Ohun Olúwa yẹn màá máa sọ ní ọ̀la lágbà Ọlọ́run, kọ́lọ́run jẹ́ àjù ọ̀la lọ. Mọ́dẹ̀bẹ́ gbogbo ẹ̀yin àyànfẹ́ káàkiri ayé, ẹ gbàdúrà fún èmi náà. Ọmọ Ọlọ́run ò ní agbára. Àdúrà àti àkíyèsí làwa ọlọ́pàá tá à ń gbé káàkiri. Àṣẹ òní lọ́lọ́pàá tó ń gbé kiri, àwa ọlọ́pàá. Ọ̀pá àtiwa ní Kristi ti tó fún wa. It's enough for me, it's enough for me. The man of Calvary, it's enough for me. Mo kà tó ránṣẹ́ sí àwọn ọmọ Ọlọ́run. Ẹ bá mi jẹ́ kí orin yìí dọ́dọ̀ àṣẹ òní àtàwọn fámìlì ẹ̀. Alájámájá rẹ̀ so, eléwúrẹ́ méwúrẹ́ rẹ̀ so, kìnìún ẹ̀yà Júdà kó má bàa fi wọ́n so jẹ. Ẹ wá gbàdúrà méje. Àdúrà àkọ́kọ́, Olúwa gbà mí, má jẹ́ ìdàràjò pọ̀ mọ́ àwọn afẹ́ ayé aláyérúgbó ayé tiwọn. Àdúrà méje òní ìmásálá ìpín fún àwọn àyànfẹ́. Olúwa gbà mí o, má jẹ́ ìdàràjò pọ̀ mọ́ àwọn afẹ́ ayé aláyérú ẹbọ ayé tiwọn, àtẹ̀mí àtayé àtọmọ àtolóore mi. Àdúrà ìkejì, Olúwa ṣàánú mi dé ìkóríta tí ogun òní tì mí lọ pàdé, tí ogun òní lọ fà mí lé àwọn ìkà lọ́wọ́. Olúwa jẹ́ ìrànú gbà dé ìkóríta tó ogun òní lè lọ fà mí lé àwọn ìkà àtẹnibí lọ́wọ́. Àdúrà ẹ̀kẹta, ẹ pe orúkọ Jésù. Ohun tó ń ṣe mí tó lọ́wọ́ ìjọ àti àwọn ìránṣẹ́ Ọlọ́run sínú, Olúwa bá mi porú ẹ̀ látòní lọ. Ohun tó ń ṣe mí tó lọ́wọ́ ìjọ àti àwọn ìránṣẹ́ Ọlọ́run sínú, ogun tí mò ń jà tó lọ́wọ́ ìjọ àti àwọn ìránṣẹ́ Ọlọ́run sínú, Olúwa bá mi ṣẹ́. Àdúrà ẹ̀kẹrin, gbogbo anointing service tí mo ti lọ tó ti gba anointing ayé tèmi gangan, Olúwa gbà mí kó bá májẹ̀mú ẹ̀jẹ̀ lórí mi. Gbogbo anointing service tí mo ti lọ, gbogbo ìpàdé àdúrà tí mo ti lọ tó ti gba ìpàdé ètò Ọlọ́run láyé mi, tó ti gba anointing Ọlọ́run nínú ayé tèmi, Olúwa bá májẹ̀mú ẹ̀jẹ̀. Àdúrà ẹ̀karùn-ún,
ẹ pé orúkọ Jésù. Olúwa jẹ́ kí àwọn tó ń ṣe mí ó mọ̀ pé mo lọ́lọ́run láàárọ̀ láti àkókò lọ. Gbogbo àwọn tó wà nídìí ọ̀rọ̀ mi, Olúwa gbẹ̀san mi lára wọn dé ìkórìtà tí wọ́n á fi mọ̀ pé ìwọ Ọlọ́run ló dá mi. Àdúrà ẹ̀kẹfà, ẹ pé orúkọ Jésù. Ètùtù tí ayé máa ń fi ológo ọmọ ṣe, Olúwa má jẹ́ fi mí ṣe tọmọtọmọ o àtolóore. Àdúrà èkeje àbí bẹ́ẹ̀ ni àdúrà èkeje, ẹ sọ fún ọba àwọn ọba, Olúwa má jẹ́ ká yóò gbẹ́sàré mi lọ́dún yìí, má jẹ́ gbẹ́sàré olóore, má jẹ́ gbẹ́sàré àwọn ọmọ mi. Àdúrà ẹ̀kẹsàn, ẹ sọ fún ọba àwọn ọba, Olúwa ràn mí lọ́wọ́. Ìkóríta tí mo ti kúrò nínú Ọlọ́run, tí èmi gangan rò pé mo sì wà ń bẹ̀, tí ò ní jẹ́ kí n dé ọ̀run, Olúwa rán mi létí láti fàánú dá mi padà sínú rẹ̀. Ní àwọn ìkóríta tí mo ti kúrò nínú Ọlọ́run, tèmi gangan ò dẹ̀ mọ̀ pé mo ti kúrò ní Ọlọ́run tí mo sì rò pé mo wà ń bẹ̀, Olúwa fàánú dá mi padà sínú rẹ̀ ní àkókò yìí, kí ó dẹ̀ ti ìrìnàjò ìjọba ọ̀run rọ̀ mí lọ́rùn, kó jẹ́ ìparí ìrìnàjò mi dáadáa. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pín mẹ́sẹ̀gì, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kárí ayé tẹ̀rí mẹ́sẹ̀gì, ẹ gbọ́ ohun tí mo sọ. Ìbínú Ọlọ́run, Olúwa kó yí kúrò lórí wa. Láti àkókò lọ, ẹ̀san ìran láti lọ, àánú kó yí kúrò lórí wa. Gbólóhùn ẹ̀kẹta, ìjà tó wà láàrin àwa àtọlọ́run, àánú kó parí ẹ̀. Gbogbo mi tí ẹ ti ń pín mẹ́sẹ̀gì, tẹ́ ẹ ti ń lésì sí mẹ́sẹ̀gì, lábẹ́ bó ti wò rí, ó tó ń ṣe wá tí ọ̀nà àbáyọ rẹ̀ ò sí lọ́wọ́ èèyàn, látòní lọ àánú Ọlọ́run yóò yanjú ẹ̀ fún wa. A ó dẹ̀ rí Kristi ká torí ikú. Together we shall make eternity. Mo bẹ̀ yín ní ìyọ́nú Ọlọ́run, ẹ gbàdúrà fún mi. Mo bẹ̀ yín ní gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Wọ́n ní jù bẹ́ẹ̀ lọ táì lábalábí tá a wà yìí. Ọlọ́run kó ṣàánú, ó jẹ́ kí àlàáfíà, ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan kó jọba ní àárín àwọn ìjọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, àkòrí tí bàbá Nasiri fún ètò yìí ó lágbára pọ̀ o, débi pé wọ́n láwọn ń gbìyànjú láti fọ ìjọ CAC mọ́, láti jẹ́ kí àwọn tó ń fi ìjọ ṣòwò àti àwọn tó ń fi ìjọ jalè tí wọ́n sì ń gbá àwọn ọmọ ènìyàn tí wọ́n yí padà nínú ọ̀nà wọn. Bẹ́ẹ̀ bá sì gbọ́ nínú ọ̀rọ̀ wọn, wọ́n ní gbogbo ní táwọn èèyàn wọ̀nyí ń ṣe, ó ní làwọn náà ti ṣe nígbà kan rí kó tó di pé àwọn bá Ọlọ́run pàdé. Wọ́n ní ṣùgbọ́n ń tí Ọlọ́run tó sọ fáwọn àti ewu tó wà ń bẹ̀, táwọn ń sọ fún àwọn èèyàn kí wọ́n lè yapa kúrò nínú ìwà búburú yìí. Wọ́n wá tẹnumọ́ pé àṣẹ òní kí ó dẹ̀yìn lẹ́yìn àwọn o, àti pẹ̀lú pé àwọn tí àṣẹ òní ń ṣe tí ò tọ̀nà àfi kó jáwọ́ ń bẹ̀, àti àwọn ìránṣẹ́ Ọlọ́run gbogbo. Tọ́ wọ́n ní jù bẹ́ẹ̀ lọ táàrí lábalábí tá a wà yìí, a ó tún jọ pàdé lọ́jọ́ míì ọjọ́ rí ni o. Ọba jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá, àbẹ́tí olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ò tí ì tẹ subscribe button síbẹ̀, ẹ bá wa tẹ̀ o. Ẹ jọ̀ọ́ abẹ̀yìn ni o, ẹ wá mọ́ gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́. Ẹ já bàyín dọ̀rẹ́, kẹ́yìn náà ó sì bá wa dọ̀rẹ́. A ó tún jọ pàdé lọ́jọ́ míì ọjọ́ rí ni. Búburú kan ò ní ṣe yín, kò ní ṣe wá. Ire o, ire kàbìtì. Yorùbá Parapọ̀ TV, ẹ máa gbọ́ ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ láìkí ẹ̀, bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV, àgbàlẹ́tù ọmọdé làwó.